Ẹ kú dédé àsìkò yìí, gbogbo etí tó ń gbọ́ mi, gbogbo ojú tó ń wò mí, lágbára lọ́jú tẹ fi ń wò mí ní fọ́, bẹ́ẹ̀ tí tẹ fi ń gbọ́ mi náà kò ní di láṣẹ Elédùmarè. Ṣé rí èmi ọmọ yín Azeez Olúwadámiláre Àrẹ̀mú, èmi lọ́mọ irúgbìn, èmi lọ́mọ ojúro, èmi lọ́mọ amújẹ mútà, èmi lọ́mọ oúnjẹ méjì tí ń dẹ́rù bara wọn lórí igi. Yá mo tún dé pẹ̀lú àkọ̀tun ọ̀rọ̀ lóríṣiríṣi tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè àwa Yorùbá pátápátá. Mo tún ti dé bí mo ṣe máa ń dé. Ọ̀rọ̀ Agbala Gabreal náà sì ni torí pé wọ́n ní ìníkẹ́ni lè ṣe mí. Wọ́n sọ ó dẹ̀ tún rí bẹ́ẹ̀ náà. Ẹ bá mi wo fídíò iná kó tó di pé mo bẹ̀rẹ̀ sí ṣe wá mú ọ̀rọ̀. Agbala Gabreal Foundation nínú Agbala Gabreal Apostolic Church à ń gbé machine ìránṣọ yìí fún Ọmọlára Ọládìméjì. Àwọn yóò ní kásálẹ̀ àpò, àwọn ọmọ yóò máa débi gíga, ẹ̀rọ ànúgbà, ẹ bá ní ká ẹ sọ́kún máwọn òbí, máwọn ìyàwó yín lójú àtọmọ, àwọn yóò filẹ̀ sásọ́bọ alágbára Ọlọ́run, wọ́n ní dókun lágbára Ọlọ́run, ẹ ṣe oríire, àwọn yóò ní kásálẹ̀ àpò, ibi gíga lọ́lọ́ ẹ máa lọ bẹ̀, ẹ ní dààmú, ẹ ní kúkú òdìdì, tá a bá rí ẹ̀dá láyé kẹyàn tó bá ní ká ẹ dókun, tó ní ká ẹ dókun máwọn òbí, àwọn fámìlì yìí lọ, tó ní ká ẹ dókun máwọn òbí yìí lọ, máwọn ìyàwó àti ọmọ yìí lọ, yóò sọkún mọ́lẹ̀, yóò filẹ̀ sásọ bóra, ẹ ní sọkún, owó yóò ní kásálẹ̀ kọ́ òkè lẹ́yìn òkè lẹ́mọ̀ lọ, lágbára lọ, ẹ ní sunkún, ẹ ní. Má jẹ́ máa sunkún. Ìwọ ló ní ó yá gbé machine tó fi máa rán sọnù ìwọ ló ní látòní lọ, ìwọ ló ní látòní lọ. Wọ́n ń bọ̀ wá bá gbé, wọ́n ń bọ̀ wá bá gbé, wọ́n ń bọ̀ wá bá gbé, wọ́n ń bọ̀ wá bá gbé. Ògo ni fún Jésù. Àmín, 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 àmín. Amen, amen, amen. Ẹ já sáré ara ètùtù iná, ẹ já sáré ha jókòó nbí tó. Láyé tèmi wọn rí tèmi rò. Kí ló pé? Dádì mi ò rí tèmi rò, mí jẹ mọ bí màá ṣe ṣe irinṣẹ́ mi àtọ́ mo jẹ́ tí ń kọ́ṣẹ́ ti pẹ́. Ìwà lẹ̀kún bòńdádì ẹ wà. Olúwọn bíbí bíbá ìlọ́dọ̀ dádì mi lọ́lọ́dẹ. Ṣé o lẹ́gbọ̀n àbábòrò? Mo lẹ́gbọ̀n obìnrin, mo dẹ̀ lábúrò obìnrin. Ó wá níwọ̀n rí tí èrò. Bẹ́ẹ̀ ni sà. Mo bá pé wọn pé mo nídìí nǹkan níbi iṣẹ́, wọn máa sọ pé kí n mọ bí màá ṣe find way ara mi. Láti ìgbà tí mo ti kọ́ṣẹ́ lọ ti máa sọ bẹ́ẹ̀, ìjọ́ tí mo wá pé wọn pé mo nídìí owó iṣẹ́. Wọ́n ẹ pé àwọn máa bá mi sẹ́ndì, àwọn máa bá mi sẹ́ndì ẹ̀ náà sọ gàdẹ́tùn disturb mi pé kí n mú owó iṣẹ́ wa. Ta lèèyàn tó ní church? Grandma ti lọ sílé láìpẹ́ yìí. Ẹ̀gbọ́n ta ni grandma rẹ̀? Ta ló mọ grandma ọmọ yìí? Ọ̀dà a jẹ́ pé wọ́n ni a máa gbé eléyìí fún. Ẹ ṣe ṣàìpé yóò ní jókòó, ẹ mọ mi lọ, ẹ mọ rí fún gbogbo nǹkan tẹ́ bá já wọlé, a máa yọrí sí rere. Ṣé inú yín dùn sí? Are you sure? Ṣé inú yín dùn sí? Láàrin ọmọ ìyá mi, láàrin ọmọ bàbá mi, èmi nìkan mo gbọ́ lọ́hùn. Àwọn yòókù Muslim ni wọ́n jáde. What's your name? Sir. What's your name? Ọlájúmọ̀kẹ́ Láwà. Ọlájúmọ̀kẹ́ lọ́ṣẹ́ ẹ̀ mọ́ ni. Ìyá iṣẹ́ mọ́. Ó dà nípa orí ọ̀fẹ́ Jésù.
Ọlọ́run nípa Agbala Gabreal Foundation nínú Agbala Gabreal Apostolic Church ń gbé machine ránṣọ yìí fún kí lórúkọ ẹ Ọlájùmọ̀kẹ́. fún Ọlájùmọ̀kẹ́ lórúkọ tí bàbá tọmọ ti ẹ̀mí mímọ́ ó ti di tiẹ̀ dìde ṣe aṣọ ẹ dáadáa. Láti ra mi ṣe ẹ sórí rẹ gbogbo nǹkan tẹ́ bá dáwọ́lé a máa yọrí sí rere o. Ọdún mélòó fi kọ́ṣẹ́? Ọdún kẹrin ni mò ń lò lọ ìdádì mi dẹ̀rẹ̀ wọn gbìyànjú láti rà. Ẹ̀mí ń gbọ́. Ìyàwó fẹ́ kàn ṣe fún wa rárá. Òkè dáadé ẹ ti fẹ́ ìyàwó mi. Mọ́mí tiẹ̀ ti kú. Mọ́mí mi ti ṣaláìsí àwa mẹ́ta náà bí obìnrin dẹ̀ ni wá. Ó yá gbé. Ní àárọ̀ Sunday mo máa tún pín machine méjì mi. Ta ló ń fa oúnjẹ ìbọn? Ṣé ẹ ti rice tútù mẹ́yẹn? Ṣé ẹ ti rí tútù? Ṣé a ti rí tútù níbẹ̀ yẹn? Níbo ni wọ́n rí tútù dé? Ibo náà rí dé? Ibi tẹ́ ẹ pín sísè dé? Ibo lẹ pín sísè dé? Ìtàn jẹ́ ń bo náà pín dé? Okay, màmá wọn rèé. Ẹ má bọ̀. Màmá ẹ má ṣe ra yín léṣe. Ẹ bá ń fún máa yẹn máìkì. Mo wá ní sá máa bọ̀, ó tún lè kọ́ lọ ṣiṣẹ́ àròwó, mo ní máa bọ̀, báwo tá a máa gé ọlọ́run ó ṣe, ẹ mọ sáà wọn tá a kẹ́ káàkiri, mo tún ní wọ́n dájọ́ òun òrówó dájọ́, mo ní gé a mọ̀ la Àgbàlá tá à ń lọ tí mo lọ bí náà lọ bá mi, ìjọ tó kọ́kọ́ wá tí mo ní ọmọ bọ̀dà tẹ́kọ̀ọ́, ẹni ẹ fẹ́ rí i pé kò gbọ́dọ̀ mọ́ rí yín lónìí àṣà rí yín láti gbà náà, mo ní mọ̀ wọ̀ rí sáà mọ̀ lọ bì kankan mọ́, gé a mọ̀ dúró, àwọn ẹ̀tọ́ ọwọ́ ọlọ́run gbàlẹ́ àlọ́ ní àyè, mo mọ̀ pé ń jẹun rẹ láti kékeré níyà rẹ̀ ti gbélé mi lọ́wọ́ tó ti kú tí mo ti ń bá ayé tí ń lẹ́ni kankan mo dúpẹ́ Ọlọ́run Àgbàlá Gabreal ò ní dòkú lórúkọ Jésù ò ní kúkú wọ́wọ́wọ́ ayé ò ní rí ọmú lórí òkè yìí o ìkẹyìn ọmọ ní tọ́ lọ́fà lórí òkè yìí o àánú àfọ̀n lórí àwọn ọmọ rẹ lórí àwọn ẹ̀gbọ́n lórí àwọn àbúrò lórí ìyá rẹ ò ní sunkún búkúrò mo dúpẹ́ mo yìn ọ́ o inú mọ́tò ọmọ wa tí mo ti ń gbó rẹ̀ ọlọ́mọ mi mo gbó rẹ̀ yìí o ọmọ mi ni o ọmọ mi ni ẹgbẹ́ ń sọ̀kalẹ̀ ẹ ṣé mo dúpẹ́. Ẹ dìde ẹ má bọ̀. lórí rẹ o Kàbírá ìrànú lórí rẹ kí wọ́n mọ̀ sí ẹ̀fí ọbú mi pé ya bàbá rẹ ó ṣe sọ́dànù ìlọ́kọ látọdún 25 ọkọ ọmọ ìyàwó ọmọ náà tó kú àmọ́ wà ń bá a fà á mo ń bá a yí àṣẹ wọn rà àánú gbà mo gbàdúrà dàbí pé wọn gbàdúrà gbà Ọlọ́run ò ṣe Olúwa ò ṣe Ọlọ́run orí òkè ò ṣe orí òkè ọmọ ní bàjẹ́ gbogbo ẹni tí ó bá ọ̀dà ayé jẹ́ kọ̀mọ̀ ní gorí òkè ìwà Olúwa ò ṣe ló máa kẹ́ ẹ́. Kàbírá lọ bá gbé báàgì mi ní títì mo ti gbé báàgì ní títì ohun rẹ̀ mo gbọ́ láti títì tí mo tó fi ń sáré bọ̀ ìmọ̀ ẹ̀wà alájábọ̀ náà láṣẹ láàárọ̀ ìwà àríbi bọ́ mo ní gé mọ́ lọlé mo wá sọ fún mi mo ní gé mọ́ lọlé jẹ́ lọ bú ẹ̀wà alájábọ̀ tí mo rà lẹ́gbẹ́dá lálẹ́ àná kí n tà bá a bá ti jẹun bẹ̀ oúnjẹ náà là ń rí àní rí nǹkan kan jọ́ mi àrìn ṣẹ̀wá láti ilé ni látòkìkí adé
létí kọ̀rọ̀bọ̀tọ̀ láti rinṣẹ́ wé mi àti ẹ̀ àtúnrinṣẹ́ padà náà ni mo ní wọ́n igi àmọ́ yí mọ́ yóò padà dà náà ni àṣẹ yóò dà fún mi lónìí mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́. lọ́wọ́ Jésù. mo dúpẹ́ lọ́wọ́ bàbá Jésù kò dojú àdúrà tì mí o ó ṣe o ó ṣe ó ṣe ó ṣe ó ṣe. Gbà wo ló máa ṣe freedom? Ẹ dìde. Owó ra rinṣẹ́. Ìgbà wo ni ó ṣe freedom báyìí? Inú oṣù kẹfà ni mo dáfẹ́ tó tún. Ẹ kọjú síwájú. Ẹni? Inú oṣù kẹfà. Oṣù kéré la wà yìí. Oṣù kẹrin. Ṣé wọ́n ti fún yín ní ìwé tí ó fi ṣe freedom? Fún mi ṣé mo ti rówó ra rinṣẹ́ ni? N kò tiẹ̀ béèrè lọ́wọ́ ọ̀gá bọ̀kàlù súnbẹ̀ fáìmì olóòní. Ẹ̀yin ọ̀gá télọ̀ ṣe wà bí? Ẹ̀yin ọ̀gá ẹ hallelujah. Tọ́mọ bá ṣe freedom ẹ gbà télò ó lè. Èló ló pé? Tọ́mọ bá ṣe freedom ó gbà télò. 1 million. 1 million. Sọ́gà lélẹ̀ ni. Ọ̀gá ni. Sọ́gà ni ìwọ. Ìyá ọ̀gá ẹni ẹlẹ́ni ó ń kà á jọ bọ́n ṣe gbà lọ́wọ́ tiẹ̀ náà. Màmá ẹ jẹ́ kí n mọ̀ tó bá ti fẹ́ ṣe freedom. Àjọ ṣe ni. Ẹ̀yin àmín àmín. Kò ní pàyàwó rẹ o Ọlọ́run ọba ń darapọ̀ mọ́ o mo rí méjì àbọ̀ níbẹ̀ lọ́ọ̀ mi ó ní bó mo wo ọkọ̀ tó ń wọ̀ délé mo ní wo irinṣẹ́ dolúwe mi náà irinṣẹ́ ni tó ọba dolúwo. Màmá ẹ máa lọ. Kílẹ̀ ẹ wá màmá ẹ wá kílẹ̀ fi gbé báyìí kò sí ní tẹ́ fi gbé. Ṣé bí ọ̀kadà chọ́ọ̀chì wà nílẹ̀ ìjẹun fi gbé dìde wáyé tó bá di Sunday ẹ wá lọ kó ráìsì yòókù nulẹ̀ kí ló ń ṣẹlẹ̀ yìí. Dìde wáyé àwọn tí o ti jẹun yẹn jọ nítorí Ọlọ́run ẹ má jẹ òpẹ́ lẹ́yìn yẹn clipper. Ó jẹ́ má jẹ́ sọ pé oúnjẹ rí ó tàn ó jẹ́ má jẹ́ sọ bẹ́ẹ̀ fún ọ yá tẹ́wọ́ méjèèjì ẹ má máa tẹ̀lé mi káàkiri lórí ọ̀tá mo wà don't distract me tẹ́wọ́ méjèèjì bí wàá ti máa lọ ẹ̀yin ọ̀dọ́ yìí tá a má ti parí ẹ bá wọn ṣe meeting ẹ jẹ́ mọ̀ tó ń kálukú wọn ṣe èyí tó ń wá ní o. Tí màá bá ṣe nǹkan síta ẹ jí nǹkan ṣe inú ilé náà. Tẹ́wọ́ béèrè ní tó fẹ́ lọ́wọ́ Ọlọ́run sáré. Mo fẹ́ àánú ńlá tó bá ti di Sunday màá machine méjì ní Sunday fáwọn tán bá nílò rẹ̀ gangan. Díjú ẹ méjèèjì béèrè tó fẹ́. Ọlọ́run àánú má fi mí sílẹ̀, má fi mí sílẹ̀, má kọ̀ mí sílẹ̀, jẹ́ rí ọwọ́ àánú rẹ̀. Tẹ́wọ́ béèrè tó fẹ́. Bá Ọlọ́run sọ̀rọ̀ ìṣẹ́jú kan lóko. O ṣé o Ọlọ́run ọjọ́ ìbí 70 lù o ṣé o Jésù béèrè tó fẹ́ tó o bá wá béèrè ó kù sọ́wọ́ tiẹ̀ Ọlọ́run lè ṣe jù fún ọ ju gbogbo ń ta ṣe ń bí lọ lénìí béèrè tó fẹ́ Jésù Olúwa wa bí wàá ti máa lọ àánú Ọlọ́run kó bá ọ lọ wàá rí ìrànlọ́wọ́ ojú ọjọ́ ìlérí máa ṣẹ mọ́ ọ lára wàá rí àánú gbà ẹ̀yin tí àjọ sọdún yìí àjọ ṣe tẹ̀mí mi ò ní gbọ́ ikú ẹ̀
ọwọ́ tó tẹ́ yẹn ò ní fi gbọ́mọ sí, ọwọ́ méjèèjì tó tẹ́ yẹn ò ní fi gbé ọmọ sí. Wàá dẹ̀ rí ọwọ́ Ọlọ́run, orí ọ̀fẹ́ ti bàbá ti ọmọ ti ẹ̀ mọ́ kó sọ̀kalẹ̀ má bàa gbé láti sìn lọ láti láéláé. Àdúrà Olúwa kí a bọ̀ forúkọ rẹ̀, kí ìjọba rẹ̀ dé, bí tí a kà ṣe láyé wọ́n ti ń ṣe ní ọ̀run. Fún àlọ́jọ́jọ́ alónìí dára ìṣèwájú wa àti tó ṣe wa má fà sí níwọ̀ má lọ bìlísì torí ìjọba ní tirẹ̀, agbára ní tirẹ̀, ògo ní tirẹ̀. Bí ọwọ́ ọ̀tún ẹ sókè, ọwọ́ àlàáfíà ilé ayà akọ́mọ̀nà Isaiah 60 verse 2. Akọ́mọ̀nà Isaiah 60 verse 2. Nítorí kíyèsí òkùnkùn bo ayé mọ́lẹ̀ àti òkùnkùn biribiri ó bo àwọn ènìyàn, ṣùgbọ́n Olúwa yóò yọ lára mi. I'll say the God. Ṣùgbọ́n sọ̀rọ̀ sókè, ṣùgbọ́n Olúwa yóò yọ lára mi. Àmì mẹ́ta. Má gbàgbé omi tó ń mú bọ̀ Sunday, o lè wá rọ̀ níbí o. Mú bọ́ tó dàdí, gbé ọwọ́ sókè, hallelujah méje ó yá. Ẹnìkan òkè, ẹnìkan òkè. Ẹ pariwo ògo, pàtẹ́wọ́ fún Jésù. Kí ló gbọ́? Wà délé láyọ̀. Màá láǹfààní àti jókòó síbi láti máa kí àwọn èèyàn, láti máa kí àwọn èèyàn, láti máa kí. Bẹ́ẹ̀ tí wọ́n á yẹn ṣe ń bá mi gbé, ta ló wà ń bẹ̀? Abẹ́ ẹ̀kọ́ focus lórí mi ni. No. Kò fariwo. Ó bẹ̀rẹ̀ ń ti ẹnu. Mọ́mí wa yóò dà fún yín jàre, ẹ jókòó yín jẹ́jẹ́. Kò fariwo rárá àti rárá. Kò fariwo. Tán wá dáadáa. Tọ́mọ wọn yẹn dà. Sunday ló máa ń wá. Kí lorúkọ ẹ̀? Káwò bóyá ṣó wà nú ọ̀dọ́. Kí lorúkọ ẹ̀? Ṣáàdámọ̀. Ẹ̀yin màmá yẹn farabalẹ̀. Ẹ̀yin tẹ́ wà lẹ́yìn yẹn ẹ fi ara balẹ̀ kán pín tán fẹ́ pín pẹ̀lú ìrọ̀rùn. Peter ẹ gbóbi tó ti ń pè kíni. Bó láti wá rí ọmọ yẹn báyìí. Bó láti rí òun la máa gbé fún alẹ́ gbé fún ìyá. Àlọ́mọ la máa gbé fún ẹni tó kọ́ṣẹ́ gẹ́gẹ́ la gbé fún. Kò sẹ́lò mi. Àwa rọ̀ mọ́. Àrí ọmọ. Àwọn akọ̀ròdú náà ti ń lọ, ṣé wọ́n ti ń pè rẹ́sítọ́dọ̀ mi? Ó yá bọ́lá àwọn akọ̀ròdú wa àǹtí ẹ̀ lọ ṣé ọ̀ṣà ní àbẹ̀wò? Ṣé ọ̀ṣà ní àbẹ̀wò? Àwọn akọ̀ròdú dà? Ẹ jẹ́ kó farabalẹ̀.
tó bá ṣe tán kán wá tó kán tó lọ line. àwọn tó bá need rice kó máa gbé lẹ́yọ kọ̀ọ̀kan, àwọn tó bá need ẹ̀ gbogbo èèyàn kọ́ ló need ẹ̀. Láti bo màmá ẹ padà ó yẹ ẹ padà ìyá yìí ẹ padà ó yẹ stop ẹ hey woman stop it. Ó dà wọ́n ti ń pín bọ̀ tẹ́ ẹ bá ní sùúrù àwọn náà fà á kí la lè ṣe fún yín à ń gbọ́ yín bẹ̀ yẹn Olúwa ṣe ń lọ jókòó tí wọn bá ti jókòó ẹ má fún wọn o ẹni bá jókòó ní ká ẹ fún o wọ́n ṣe kí ni ẹni tí ò bá ti jókòó ẹ má fún o alẹ́ ẹni tí ò bá ti jókòó ẹ má fún àwọn tó jókòó ẹ lọ fèsì wọn. Ó pọ́n mẹ́lòmí ẹ̀rí ìyá yìí kí ni wàá ṣe kí lẹ̀ ń ṣe ẹ lọ jókòó ẹ̀yin kọ́ ni ọ̀ṣà ẹ jókòó yín you sit down. tẹ bá rẹ̀ ń tó lọ gbàmọ́ yín lọ́wọ́ wọ́n máa gbé ẹni yẹn wọ ọ́fíìsì. Ìyá yìí kí ló dé ó yẹ ẹ fún wọn kí ló ṣe yín náà. hello ìyá kí ló dé. wọ́n ń gbóúnjẹ bọ̀ lọ́dọ̀ yín rọ ni. ẹ lọ jókòó. Stop it. Ó ṣì kù nù lé. Kí lẹ fẹ́? Ẹ máa lọ bẹ́ẹ̀ yẹn tán. Ẹ ṣe mà, ẹ lọ jókòó. Adúpẹ́ mà, ẹ lọ jókòó. Kí lẹ́ ń dẹ́rẹ́bà tó ṣe kí ni? Ó náà fẹ́ gba ráìsì àbí ó yá ẹ wá màmá ẹ dá padà kò sí tó kàn mí kan dírẹ́fà wọ́n máa jẹ́ òtí ìgbà ẹ̀ ń sọ̀rọ̀ dírẹ́fà hello ẹgbẹ́lẹ̀ ẹ jẹ́ ká kó oúnjẹ táwọn èèyàn fẹ́ jẹ wọlé náà ẹ wò dàn sorry níbo lẹ pín dé ibi ìlódé báyìí àfẹ́ bẹ̀rẹ̀ sí ní abí wọ́n ti yá àgbo wájú yìí. níbẹ̀ yẹn àbí ó ṣì kù nù lé wọn ní láti hold on ẹ lọ kí ẹ lọ jókòó wọn kì í débi tẹ́ wà yẹn ẹ lọ jókòó ó yá ta lẹ fẹ́ pè báyìí oúnjẹ tí wọ́n ń pín yẹn dà á ní kẹ́ ẹ hold on sẹ́ ẹ hold on àwọn tí wọ́n ń gbóúnjẹ àwọn ìyá yìí ò gbọ́dọ̀ lọ láì jẹun wọ́n gbọ́dọ̀ lọ láì jẹun Bùráyẹmí ṣé mo ní kẹ́ ẹ kú ni ẹ bá ń dá padà ọ̀yà wọ́n dá padà kò fariwo ó tó tún ṣẹ́kù ẹ ṣàkólẹ̀ ẹ wá kó sí mi. Ó yá wọ́n ti ń pín oúnjẹ nọ́mà ó yá máa fa oúnjẹ lọ sàlẹ̀ ẹ jáwọn èèyàn jẹun bàbá àbèjì àní ọmọ wọn dà tó bá di Sunday ẹ máa mú ọ lọ tó bá di ọmọ wọn la máa gbé fún kì í ṣàwọn. hello ó yá ní sùúrù ace ọlá ọdàn ṣé bá fẹ́ fún wọn lóúnjẹ ni ẹ jẹ́ wọn máa gbà wẹ́rẹ́wẹ́rẹ́ bá wọn ó yá. Okay, ẹ dúró
ṣé bẹ́ẹ̀ ni ó yẹ lọ parí ó yá àti ó yá díẹ̀díẹ̀ ó yẹ ẹ jókòó ẹ̀yin náà ẹ jókòó ẹ jókòó ẹ jókòó màmá ẹ jókòó sí ọmọ yẹn ọmọ tó pọ̀ ọmọ yẹn sit down. Ó yá pápápá ó yá. Sọ́tí ń fa kúlà kejì náà bọ̀ kí lẹ fẹ́ màmá kí lẹ fẹ́ kí ni ó yẹ lọ jókòó wọ́n máa insult yín o wọ́n sit down. Ẹ lọ jókòó. Àǹtí ibo gan lẹ́wà ṣé ẹ ti jẹun kí lè wọ́n ti jẹun ní àwọn ìbẹ́yìn ti jẹun bí àbí ibo náà ti ń pín oúnjẹ bọ̀ ṣé a ti jẹun bí báyìí ẹ̀yin méjì ò ti jẹun kí lè wá ṣe ń bí kí lè wá ṣe ń bí wọ́n à ní gbé oúnjẹ kankan débi báyìí. Ẹ fi wọ́n lẹ̀ máa rìn káàkiri ṣó ń lọ ńbẹ̀ yẹn kò fariwo a dẹ̀ ti plan ẹ̀ dáadáa o wọ́n ti kó gbogbo oúnjẹ sínú àpò wọ́n ti plan ẹ̀ dáadáa náà. Ó ń lọ àti plan ẹ̀ dáadáa àti plan everything dáadáa ṣó ti lọ ńbẹ̀ yẹn bóni be fast. ẹ̀yin ọ̀dọ́ Agbala Gabreal ẹ̀yin ọ̀dọ́ o bàbá ẹ lọ jókòó ẹ̀yin ọ̀dọ́ o ọ̀dọ́ tó ń wá ìpàdé ọ̀dọ́ máa bọ̀ ọ̀dọ́ tó wá pàdé ọ̀dọ́ Samson eléyìí ò lè mọ̀ wá. Blessing. Bó ni blessing wa. Ẹ súnmọ́ wájú sí. Ọ̀dọ́ tó ń wá sí ìpàdé so tó o bá sí lára wọn mọ́kùlẹ̀ wá kó má bàa dàbí embarrassment tó o bá kí ń wá sí ìpàdé níbí lọ́jọ́kọ̀ ṣé gbogbo wọn náà máa wá pàdé. Àwọn tó ti pẹ́ yẹn dà. Èwo làbúrò àǹtí Blessing ṣé ìwọ náà ò dára ẹ̀ mọ̀ ni mo máa ń pariwo ẹ̀ fún yín join meeting ọ̀dọ́ I used to tell you. Oúnjẹ yẹn slow lẹ́tí máa o
ó yẹ kúrò níwájú wọn. Now, blessing. Nínú àwọn tó ná tí wọ́n tipẹ́tipẹ́, èwo ló kọ́ṣẹ́ tí lọ nínú wọn tí ó dẹ̀ ó ti fẹ́ gbàyànjá tí ó dẹ̀ ṣàgbára fún machine náà wọ́n ọ̀dọ́ yìí. Wo mi èrè lè ń pàdé mi kì í rí o. O máa ń wá church kì í wá pàdé ọ̀dọ́. Ọ̀yà. Ṣé wo wọ́n pàdé ọ̀dọ́ ni? Bẹ́ẹ̀ ni. Ẹ̀bùn tí ní máa ń ṣe. Nínú àwọn tán ti ń wá dáadáa. Èwo ló kọ́ṣẹ́ tí lọ tó wá nílò máa ń ṣe báyìí. Ṣé wọ́n ti gbé dé? Sọmọ ilé ni ta ni èmi èrò òun nípàdé o òun wá pàdé lọ́dún wo o máa ń wá church mo máa ń rí ẹ ń church bẹ́ẹ̀ o wá pàdé ọ̀dọ́ o wá. Ẹ̀ẹ̀mejì tí mo bá wọn ṣe léraléra èmi ò rí ẹ ń bẹ ṣó wà ń bẹ lọ́jọ́ yẹn mo ṣáà wọn ṣe pàdé ẹ̀ẹ̀mejì ó sì ń bẹ ó máa ń wá church bẹ́ẹ̀ mi rí ẹ ń pàdé ọ̀dọ́ ìwọlélẹ̀ kílélẹ̀ ó máa ń wá dáadáa. Mọ́mí ẹ̀dá mọ́mí ẹ̀ ṣaláìsí wọ́n ń gbé bọ́ ọmọ yẹn dà máa bọ̀ ẹ kú olójú ọ̀nà dìde ẹ̀yin wo lẹ mọ ọmọ yìí ó ní mọ́mí òun ti kú ẹ̀yin wo lẹ mọ̀ tẹ́ bá mọ̀ ẹ hallelujah ok ẹ̀yin ọ̀dọ́ lẹ mọ̀ mo máa ń rí in church. Ẹ wá lọ ẹni kò lè má ṣe evangelism kò dé lè má wá ṣòro ọ̀dọ́ wáyé tó fi ń sunkún. Mi ò dùn because dáàdi mi wọ́n.